Gágun fẹ̀yìntì Rabe Abubakar táwọn agbébọn mà jí gbé pẹ̀lú ìyàwó rẹ̀ ó mà ti kú sí àkàtà àwọn jàǹdùkú ajínigbé. Ọlọ́run ṣàánú wa o. Ọ̀gágun fẹ̀yìntì níléeṣẹ́ ológun Nàìjíríà Major General Rabe Abubakar Táwọn agbésùnmọ̀mí tí wọ́n mà jí gbé pẹ̀lú ìyàwó rẹ̀ ní ìpínlẹ̀ ti Katsina lápá àríwá Nàìjíríà mà ti kú báyìí sí àkàtà àwọn jàǹdùkú ajínigbé. Adarí ètò ìròyìn fún iléeṣẹ́ ológun Nàìjíríà Major General Samaila Uba ìmọ̀ ló máa fìdí ọ̀rọ̀ yìí múlẹ̀ nínú àtẹ̀jáde kan tó fi síta lónìí tí ń ṣe ọjọ́ àbámẹ́ta sátidé ọjọ́ 13 oṣù kẹfà yìí. Ọ̀gágun Uba ó ní pẹ̀lú ìbànújẹ́ ọkàn ó ní iléeṣẹ́ ọmọ ogun Nàìjíríà ìmọ̀ ló máa fi kéde ikú ajagun fẹ̀yìntì Abubakar. Ẹ̀wẹ̀ iléeṣẹ́ ológun ti ránṣẹ́ ìbánikẹ́dùn sí ẹbí àtàwọn akẹgbẹ́ ọ̀gágun fẹ̀yìntì náà. Agbẹnusọ fún iléeṣẹ́ ológun Nàìjíríà ó ṣe àpèjúwe ajagun fẹ̀yìntì Abubakar gẹ́gẹ́ bí akíkanjú tó fi tọkàntọkàn tó fi sin orílẹ̀-èdè Nàìjíríà nínú iṣẹ́ ológun. Ó ní ọ̀gágun náà ó ti fìgbà kan rí jẹ́ agbẹnusọ fún ikọ̀ AFN níléeṣẹ́ ológun nígbà ayé rẹ̀. Bákan náà ìní ọ̀gágun tó dolóògbé náà ó mà tó kópa ribiribi nínú ìgbógun ti àwọn agbésùnmọ̀mí ní Nàìjíríà. Ọ̀gágun Samaila ó ní àwòkọ́ṣe rere ìní ajagun fẹ̀yìntì Abubakar mà jẹ́ fún ọ̀pọ̀ èèyàn pẹ̀lú bí ó ṣe jẹ́ olùfọkànsìn nígbà tó ṣiṣẹ́ pẹ̀lú iléeṣẹ́ ológun Nàìjíríà. Agbẹnusọ iléeṣẹ́ ológun kò ṣàì fìdí rẹ̀ múlẹ̀ pé iléeṣẹ́ ọmọ ogun ó mọ̀ọ́mọ̀ pinnu láti má sọ nǹkan kan lórí akitiyan láti dóòlà ọ̀gágun náà kó tó di wípé ó mà jáde láyé. Alukoro iléeṣẹ́ ọmọ ogun ó wá fi kún ọ̀rọ̀ rẹ̀ pé ikú ọ̀gágun fẹ̀yìntì Abubakar ó tún ti fún àwọn ọmọ ogun ní agbára sí i láti tẹ̀síwájú pẹ̀lú ìjà táwọn ń gbé kojú àwọn agbésùnmọ̀mí. Ó ní àwọn kò ní káàárì ọkàn nínú akitiyan àwọn láti dáàbò bo ọmọ Nàìjíríà. Ní báyìí iṣẹ́ sì ń lọ lọ́wọ́ láti fi ọwọ́ òfin láti fi mú gbogbo èèyàn tó wà nídìí ikú ọ̀gágun Abubakar àti gbogbo àwọn agbésùnmọ̀mí tó ń dúnkokò mọ́ àlàáfíà orílẹ̀-èdè Nàìjíríà. Àfi ń dá àwọn ọmọ Nàìjíríà lójú wípé a kò ní sinmi títí tí a ó fi ṣẹ́gun àwọn agbésùnmọ̀mí tí àlàáfíà yóò sì jọba ní Nàìjíríà. Alukoro iléeṣẹ́ ológun Nàìjíríà ń lọ sọ bẹ́ẹ̀. Kí Ọlọ́run Elédùmarè kó bá wa tẹ́ ọ̀gágun tí wọ́n pa sí afẹ́fẹ́ rere kó sì bá wa dá ètò ààbò padà sórílẹ̀-èdè wa Nàìjíríà. Àdúrà gba Olúwatóyìn ló ń kàròyìn sí létí láti kàn ní eyayorubaworldtv. Bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ máa bá wa like ẹ máa share ẹ máa comment. Ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa kẹ́ wá bá wa tẹ notification bell láti lè máa mọ àwọn ètò wa lọ́kọ̀jọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. Ẹ ṣé púpọ̀ tẹ́ ń wò wá o. A kù sinmi òpin ọ̀sẹ̀ àánú yóò wá èmi àti ń rí àmín.